àwòkọ mi ò ní kọ̀ọ̀kọ́ kúkọ torí kò sẹ́ni tí wọ́n fi jọ aṣíwájú mi ń pèdè ọlọ́gbọ́n ọmọ ajírọ́bà ń pèdè omilẹ̀ tí bá ti ń pèdè ẹ̀ máa ń ṣọ́ mi ẹ̀ ò ní rọ́ọ̀ mú níbẹ̀ àfi kó jọgbọ́n bí ọmọ bá pa ẹ̀ máa di hàn mo ń tẹ̀síwájú ẹ̀ máa bá mi lọ. ìmọ̀ tí pọ̀ ó fẹ́ sú wa nítorí apá ẹnu ohun tó ẹ̀ka ránṣẹ́ ó kọjá ìyapa ẹnu kí n tó máa lọ nínú orin ẹ jẹ́ n kí bàbá mi ná yáṣọ́ àmọ́nìyá mi gbogbo bí ṣe ń dábí ẹnu ti ṣẹ́rọ̀ bí òwe ọlá ẹ̀ náà ní bàbá wa má ní mo bá lé mo pè ẹ́ lórúkọ tó lórúkọ lápọ̀ ọlọ́run ọba ni yáṣọ́ hami ṣé ó rà mọ́ ní hami kẹ̀mí ọlá ogun hami jọmọ hami kò ní bàjẹ́ hami dùnmọ́ hami àbẹ́mi náà kọ̀ owó kó arẹwà ẹ̀dá ọ̀làrọ̀ òpin àbẹ́mi náà kọ̀ owó kó arẹwà ẹ̀dá ọ̀làrọ̀ òpin fún ṣé ọ̀rọ̀ mọ́ ní ìṣàdúrà fún mi irúgbìn mi ṣe sóore mo wá dẹni tí ò lè gbélé mọ́ ṣé ọ̀rọ̀ mọ́ ní ìṣàdúrà fún mi irúgbìn mi ṣe sóore jọmọ hami kò ní bàjẹ́ hami dùnmọ́ hami ẹ̀yà mi ṣe ń bá ń bí èmi náà hami lèmi àṣàbẹ̀rẹ̀ jọmọ hami kò ní bàjẹ́ lọ́la ní ṣọlá kí n tó máa lọ nínú orin ẹ̀jẹ̀ ń sọ pé ìmọ̀ tí pọ̀ ó fẹ́ sú wa nítorí ìyapẹnu ohun tó yẹ ká ránṣẹ́ ó kọjá ìyapẹnu bàbá Ṣọlá Bíbù akínyìn Ṣeun Ahmad Labibu bàbá Ṣeun Labibu bàbá wa lágbàjì ìjọba fún gbogbo ńlámọ̀ òun pátá kẹ́mi yógùn ẹ̀ṣá mi àlékún karamọ̀ ẹ̀ṣá mi àlékún ìsìjàbá ẹ̀ṣá mi kẹjẹsẹ lọ́hùn pẹ́ ládùúrà lọ́lá oníṣọ́lá Muhammad tán mo fi kíkí bàbá mi mo fi káwọn ẹni ọlọ́run tó bẹ́ẹ̀ ní kalẹ̀ pátápátá àlékún karamọ̀ ẹ̀ṣá mi àlékún ìsìjàbá kò ní fi sílẹ̀ nígbà gángan bàbá afádùjẹ̀lì owó fìtìmí mo kì í alùmọ̀gọ́ alájíkọ̀ máa ń dàbò kì í ànítẹ́nu gbọ́bí ọ̀rọ̀ lọ́lọ́ níṣọ́lá lọ́la kúnlẹ̀ mú ọmọ ọ̀tá máa ní ìmọ̀ tí pọ̀ wọ́n fẹ́ sí wa nítorí ìyapẹnu ohun tó yẹ ká ránṣẹ́ ó kọjá ìyapẹnu ẹ̀yin àlìúlà mú gbogbo aṣíwájú ẹ̀sìn o ẹ ṣàlàyé kó yẹ wá ọ̀rọ̀ bídíà tó gbòde bá a ṣe yìí wọ́n ní bídíà ni tọ̀hún wọn ládàáda lẹ́ni wọ́n ní ká kọrin nínú ẹ̀sìn wọ́n tún sọ pádàáda lẹ́ni wọ́n ní ká lùlù ní inú ẹ̀sìn wọ́n tún sọ pádàáda lẹ́ni wọ́n ní jojíjó ní inú ẹ̀sìn wọ́n tún sọ pádàáda lẹ́ni bàbá Ṣọlá Bíbù wọ́n tún ní ká ṣọjọ́ bí ànábì wọ́n tún sọ pádàáda lẹ́ni ẹgbọ́n náà kí ló ń pè ní bídíà o bàbá wa hami wọ́n ní ta ànábì òṣèlú Imam Muhammad náà ṣe bẹ́ẹ̀ lórí wàkùlù bídíà tún dọ̀là látún náà wí wàkùlù dọ̀là látún fi nárì ìlàngbọ́ wọ́n ní gbogbo àdádálẹ̀ pátá wọ́n ní náà lè lè ọ ṣùgbọ́n gbà náà dẹ́gọ̀ ẹni ayé òdùn ọ̀rọ̀ lójú kan kí ẹ jẹ́ tàwọn tó sọ pọ́rin ò dá nínú ẹ̀sìn bàbá Ṣọlá Bíbù wọ́n máa bá wa nà wọ́n nípa sọ̀rọ̀ tó bá ẹ jẹ́ ká ní ìmọ̀ lọ́ládì ní ọgbọ́n gbèrè níbi tó kù sí máa ṣàkọ ìmọ̀ lọ́ládì ní ọgbọ́n gbèrè níbi tó kù sí máa ṣàkọ. ìmọ̀ lọ́ládì ní ọgbọ́n gbèrè níbi tó kù sí máa ṣàkọra lọ́ládì ní ọgbọ́n gbèrè. Fasal alábìkiri lọ́lọ́nṣọ́ Fasal alábìkiri lọ́lọ́nṣọ́ ó ní nǹkan tó látàlámù èèyàn márùn ló máa tán ló gbà mẹ́ta lọ́dà nínú ẹ̀ta gbọ́dọ̀
tọ́kù nínú ẹ̀ kì í ṣe hàn Zainab àwòkọ́ rẹ̀ àfàlàyé ìmọ̀ lọ́ládì òun lọ́ládì ní ọ̀rẹ́ wa. níbi tó kù sí mọ́sàkọ́. bàbá aṣẹ́lá bíbù ṣe ń fọkàn bá mi lọ. one àkọ́kọ́ onímọ̀ ni èèyàn tí ó ní ìmọ̀ tí wọ́n sì mọ̀ wípé àwọn ní ìmọ̀ tó yẹ wọn gan àwọn ní káwọn ìmọ̀ lọ sọ́dọ̀ wọn bíi ti bàbá aṣọ́lá bíi ìmọ̀ lọ́ládì ní ọgbọ́n gbèrè níbi tó kù sí mọ́sàkọ́. أعوذ بالله من الشيطان الرجيم الله الله بسم الله الرحمن الرحيم أدى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم سبحان من عنده capacity يؤتي لمن شاء in majority يا من هو الله one reality له الأولى وكذا ability يا خالق الجن humanity جل تبارك and finality أجيكم من دعائلي أجيكم من دعائلي Aláìndé bàbá Yétúndé kòbókò fáwọn olórin tí ó mèdè olóko tó lórin kódékódé táyé máa ń retí ẹ̀ pé kódé wọ́n ní bí kọ́mọ̀dà bá ti dé àwọn Amínà wọ́n ní bí kọ́mọ̀dà bá ti dé ntàbámà jẹ́ ló ń gbére orin aládìdó ń gbére bójẹ́ ti díje kágbádé nínú olórin ìtàjọ́ ń gbádé ẹ̀jẹ̀ kíkọ́ máa dà ó gbédé bóyá kò ní báyìí kó gbádé bàbá Àìṣà ọmọdé mi ládé Aláìndé bàbá Yétúndé ẹ̀mbí ní kíni mo gbédé orin ọgbẹ́ ni mo tún gbédé ọ̀rọ̀ yá ṣéwù ni mo mú dé ó yá ẹ̀bá mi kalọ̀ kájọ dé ògbọ́ ó yá ẹ̀sìn mi kalọ̀ kájọ dé ọ̀dọ̀ yá ṣéwù tó dúró dédé ṣéwù Abdulhamani bàbá gàdàgàyà tó ń ṣojú sí ẹ̀ dédé fàlàyé ọ̀gbà omi dédé alájí ti ń jẹ́ kọ́mándà kọ́mándé kọ́mándúnà kọ́mọ Amínà mo kí bàbá wa àgbà ìjọba ẹ̀sìn báyìí ìjọba olórí ìwé sọ pé ìjọba kí lè wí ìjọba ẹ̀yànú sókè ṣéun láàrúurú ẹ̀yànú lálàlálá ṣéun láàrúurú anta fakharuna ṣéun láàrúurú kárí bàbá pé kòbókò báwọn wèrè ẹkùn ọkọ̀ jàbàtà ẹkùn ọkọ̀ jàbàtà tani ṣe kandu kandu tani ṣe kanda ṣé
sí ṣéyìkú láàbírú ògbógbòdò sọmọra ṣéyìkú láàbírú ògbó ìlú Ìlọrin ṣéyìkú láàbírú ògbógbòdò àgbáyé ṣéyìkú láàbírú ambassador ulama ṣéyìkú láàbírú mùsàánù àwòlíyá ṣéyìkú láàbírú sílùú láìní ṣéyìkú láàbírú ahalùláìní ṣéyìkú láàbírú tẹkíyù láìní ṣéyìkú láàbírú ìjẹ ẹ̀sìn pariwo ojú rárá. Orí commander with packaging and swagger lónìí àwa aṣàjàjà mo kàn wá kí bàbá kó tójọ́ mẹ́ta ni. Ìmáàmù Haruna àwa aṣàjàjà àmọ́ mo wá kí bàbá kó tójọ́ mẹ́ta ni. Alájà wa Zainabu Àwòkó mo kí wọn àfàjìyẹ̀mí mo kí wọn. Àwọn wèrè wọ́n sọ pé orin ò dáa. Maulana Sheikhul Labibu wọ́n ní ká ṣàdúrà ò dáa, wọ́n ní ká muhantu wọ́n ní kò dáa, wọ́n ní ká sálọ̀dà àwọn ẹni Ọlọ́run wọ́n ní kò dáa. Àwa ò lè gbà kẹ́ẹ̀sì wá lọ́nà ẹ̀yìn wèrè akíndanidání táwọn fi kú àwọn muhantu ní táwọn fi kú àwọn muhantu táwọn fi kú àwọn muhantu ní. Kò sí tó lè ní àwọn. بسم الله الرحمن الرحيم الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. عباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض حولا إذا طبعهم الجاهلون قالوا سلاما. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صلاة ربي سلامه عليك شيخي ونشلا شيئا كبيرا معلما ومرشدا يا من طاب حازلا أتيت جلا ومشركا علمت طفلا وصار كاهلا كم أيتم ما كفلته في كل عين أما تتجاهلا
بدون أجر رواتب منهم وآتاك الله فاضلا وكام أديم أعطيته مما في آتي كذاك هاكلا ومهدئكات ومهبكيات فيك والله ردت قولا صدحت بالحق لا تخاف لعبا وصفرا نساء رجلا وانت عدى كفار عدى شكرتهم ثم قلت مألا خريبت بالحق والأمان وما متقيت كسبا ومالا لأما طول حياته سكن له كل عين آجلا يا ربي يسير لشيخنا تعلبيب 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 ولا تؤثر ولا تؤثر قدر لمن قد أداه ليس الوغى أنت فغرنا أهلا وسهلا ليس الوغى أنت فغرنا شيء لبيب وزعل ليس الوغى أنت فغرنا 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 وزعل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين الله وروح الكونين ووارث الثقلين الله وإمام الحرمين الشريفين وعلى أهله وأصحابه وسلم آمين. سبحانك يا الله الله سبحانك يا النان النان سبحانك يا منان منان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا أنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله الله سبحانك يا أنان سبحانك يا منان منان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا أنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان. kí abi kí baba wa Amina. سبحانك يا ديان سبحانك يا سلطان. mo abi kí máàmù wa àgbà láyé yìí Ọlọ́run jẹ́ á rí yín pẹ́. أدام الله حياته. àtàwọn khalifa àwọn kùlàfà
àti gbogbo àwọn èèyàn yéèyàn tí wọ́n gbé tòyí lọ́wọ́ tá tún ń ṣe wàhálà lórí ọ̀rọ̀ lọ́rọ̀. Allah. mo fi kíkí yín kí àwọn ìyá wa lápapọ̀ àwọn tí Ọlọ́run gbé kalẹ̀ lẹ́ńjìnì Islam. Allah. gbogbo nǹkan ni máa ń lẹ́ńjìnì ẹ́ńjìnì Islam àwọn obìnrin ni abáàzọ iman. akramakumul karim. ẹ́ńjìnì ẹ̀sìn àwọn obìnrin ni sẹ́. subhanaka ya Allah. ẹ̀yin ìyá wa kí púpọ̀. subhanaka ya Annan. láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ẹ mọ iye bẹ́ẹ̀ ṣe máa ń kara yín. subhanaka ya Mannan. mo fi ọmọ wa mìíràn kí yín. subhanaka ya Dayyanu. subhanaka ya Sultan. mo wá fi kíkí yín kí àwọn afá wa ńláńlá kalẹ̀ bàbá wa àlífà alágẹ̀ẹ́sì wọ̀. adamallahu hayatahu. ẹ kú palẹ̀ mọ́ Ọlọ́run bá wa ṣe. àmín. Ọlọ́run jẹ́ mi àwọn ìyàwó ogun àmín. kó wá bá wa kí àwọn bàbá wa ní alikiyama bàbá wa òkúta gidi mo kí yín. adamallahu hayatahu. owó fi tì mí ẹ jókòó lẹ̀ Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. àmín. bàbá wa àríyọ̀ mo kí yín. adamallahu hayatahu. bàbá wa khalifa nífa àgbà mo kí yín. adamallahu hayatahu. àfa àgbà àfa wa alimakowi mo kí yín. adamallahu hayatahu. mo kí àfa wa Allahumma àmín. adamallahu hayatahu. mo á kí bàbá wa àgbà bàbá wa aláyà. adamallahu Abẹ́lágẹ̀dẹ́gbò. hayatahu. àfa ńláńlá ni wọ́n bá àwọn èèyàn tó pọ̀ sínú ayé bá ti jókòó àwọn àti Murtala báyìí ni wọ́n general àwọn ní Murtala tó kú wọ́n sun lé ẹ̀ àwọn ènìmọ́mù ń lé ẹ̀ àwọn èèyàn ńláńláńláńlá sẹ́wọ̀n nẹ́sọ̀rọ̀ kábàrà ní Kánò àwọn àgbàlagbà fún fi de ìsìlámù mọ́lẹ̀ àwọn àti wọ́n jọ bẹ̀rẹ̀ ni àṣírí rẹ̀ ń jòkó yìí pé ẹ bá wa wà ń jòkó yìí Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. àmín. bẹ́ẹ̀ làwọn àbáwá tó ń jọ wá mo kí gbàgbọ́ mo kí gbogbo àwọn àfa wa lápapọ̀ mo kí Alhaji wa Aslas Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ àmín. àti gbogbo àwọn ọ̀tọ̀nkùlú tó wà ń jòkó gbogbo yín ni mo kí àbáwọ̀ iman. akramakumul karim. ẹ wá rí n ti ń lọ káàkiri ayé níbi kí àwọn èèyàn fẹ́ máa da ẹ̀sìn rú mọ́ wa lójú tí kò fẹ́ yé wa mọ́ ẹnìkan ti ẹ̀rọ sọ fún mi pé àbá ọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ sùn fa bẹ́ẹ̀ bá sì mọ̀ lọ pàtẹ́wọ́ ni mẹ́lẹ́ yìí bá wí yóò ní kínní abá tún lò yín lọ eléyìí ó tún ní bẹ́ẹ̀ kọ́ àyàtún láwọn kan tí wọ́n máa pe odidi àwọn àfa ńláńlá ní kèfèrí báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn báyìí sí báyìí mo ní má dààmú ara rẹ ìmọ̀ lójútùú abáàbò iman. akramakumul karim. tọ́lá bẹ́ẹ̀ yẹn náà rọ̀ yìí ibi tá a ti gbé torí pé nǹkan méjì náà ni à ń lò alukur'an wa hadisu rasul. sallallahu alayhi wa sallama. nta bá wá náà alukur'an tá a bá rí mọ́ a lọ bí hadisi anabi muhammad. sallallahu alayhi. àwọn ìyapa inú ti ń lọ láàrin ayé nínú ẹ̀sìn òun ni mo kó dání tó sì jẹ́ pé a máa sọ àdìmọ̀ dákọ̀ tíra tó wà tí kálukú ọmọ lọ sí ǹjẹ́ yẹn ò rí mi tẹ́yìn fi sọ pé àwọn tó ń ṣe báyìí kèfèrí ni wọ́n. abáàzọ iman. akramakumul karim. القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بني بسم الله الرحمن الرحيم قد يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا أو مبينا يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم
نورا مبينا. àyà pọ̀ tó júwe orú ọ̀rọ̀ báyìí fún wa ó tún wí kan sọ́dọ̀ nìyàn ó ní qad ja'akum bazairun min rabbikum famana absara falinafsihi wamana a'ma wamana amiya fa'alayha wama ana alaykum bihafisi. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. Ọlọ́run ní ìmọ̀nà lóde yìí o àgbọ́yé ẹ̀sìn ní ti ń dà wá láàmú ọlọ́mọ́sá tó wá sọ́nà. قد جاءكم بصائر من ربكم. Ogun tá nẹ́bí òwí ọlọ́mọjà wí jáde lẹ́nu wa. ومن أبصر فلنفسه. Ogun tó lọ́wọ́ sọ lákùnmọ́jà wí jáde ọlọ́kùnrin sànú wa o. ومن عمي فعليها. Bẹ́ẹ̀ni. وما أنا عليكم بحفيظ. Àwọn ìmán. أكرمكم الكريم. Tọ́ba wá fẹ́ wá tú àwọn nǹkan tí ń lọ yìí wò. Nítorí pé tí wọ́n ń lọ ń wọnú ẹ̀ tán ti ń mọ́rọ̀ hadith Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Hadith àwọn àfọwọ́ ní mùsọ́lá àwọn àfáà tí wọ́n gbé hadith lọ́wọ́. Àwọn ìmán. أكرمكم الكريم. Hadithun mukhtalifun wa hadithun. Àwọn ìmán. أكرمكم الكريم. Mukhtalafun wa nawasikh. A rí mukhtalafun nínú hadith. A rí nawasihu náà. Àwọn ìmán. أكرمكم الكريم. والمحكم والحديث المقبول الذي سلم من معارضة مثله. wọ́n gbẹ́gẹ́ kan ní mukamu alimukamu yẹn ọlọ́run afáàlá díìsì òun náà ní ọ̀rọ̀ kan tó dúró báyìí tó kó dá wà ní kò sí nǹkan kan tó takò ẹ̀ wọn ò rí nǹkan kan fi rọ́pò ẹ̀ tó bá rí báwọn bá a ṣe máa lò náà nù nǹkan kan tó dúró tí nǹkan kan ò wá lẹ́yìn ẹ̀. والمختلف والحديث المقبول المعارض بمثله مع إمكان الجمع بينهما. أكرمكم الله. إن تكون مختلف nínú mustalah al-hadith òun náà ní ọ̀rọ̀ kan tá a gbà wọlé ṣùgbọ́n al-mu'arid bimithlihi ìkan tún wà tó tún takò ìkan wà tó ṣe kí ni tó takò مع إمكان الجمع بينهما ó dẹ̀ rọ̀ wá lọ́rùn láti pa méjèèjì pọ̀. àwọn tó ìmọ̀ akramakum al-karim. alákọ̀ọ́kọ́ lèyí tí nǹkan kan ò takò ó dá dúró ni ó dá dúró tí nǹkan kan ò takò. ẹlẹ́kejì ni ọ̀rọ̀ tó wá tá nàbí sọ kan tó tún sọ míì tó wá jẹ́ òdì ara wọn. ibi tá a ti gbé ọ̀rọ̀ nù. akramakumullah. mithaluhu àpèjúwe rú ẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó sọ̀rọ̀ kan ó ní la adiwa wala tirata la adiwa wala tirata akhrajahu Muslim wal Bukhari ma hadithin farra min al-majzumi firaraka min al-asad. anabi kọ́kọ́ sọ kan ó ní la adiwa wala tirata kò sákòrán pé táàrẹ̀ bá ṣe nìkan tẹ́ ẹ bá dúró tì ẹjọ́ jẹun ẹ má sá fún kò sì lè kó àárẹ̀ ràn yín ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn bó ṣe wá o ẹni yìí o àárẹ̀ kan ń ṣe àdìsí wá wá lórí ẹ̀ pé ẹ gbọ́dọ̀ sá fún kò sì lè kó àárẹ̀ ràn yín àdìsí kan ló gbé yín wá ìkan tó wá wá lẹ́yìn ẹ̀ ó ní firra minal majsumi firaraka minal hasadi. Allah. sá fún adẹ́tẹ̀ bó o ṣe lè sá fún kìnìún
àti kíní àti kejì Muhammad náà ló sọ. sallallahu alayhi wa sallam. قد جاءكم بصائر من ربكم bẹ́ẹ̀ni فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. alákọ̀ọ́kọ́ Bukhari ló gbà wá pé kò sákòrán a sì gbọdọ̀ sáfẹ́ntì nǹkan bá ń ṣe a gbọdọ̀ jọ máa tọ́ bọ̀nú gbàkan náà ni. ẹlẹ́ẹ̀kejì náà Bukhari ló gbà wá pé ànábì ní firra minal majzumi firaraka minal hasad pé sá fún adẹ́tẹ̀ bó o ṣe lè sá fún kíkì ní ìhun máa pa ọ́ sáfẹ́ntì ẹ̀tẹ̀ mú bó o láti wá sí. irun tí ń dá wàhálà lẹ́ nìyẹn o níbi àwọn ọ̀rọ̀ táwọn sọ yìí ń sọ o bí ká nẹ́bí ti sọ kínní kan kó tún sọ mí wọn ò mọ̀ yàtọ̀ láàrin nasihu àti mansuhu ọ̀rọ̀ tó ti wárí tí kàn wá lẹ́yìn ẹ̀ tó yọ̀ kan dànù abáṣọ imán akramakum al-karim. àwọn tó bá wá rí báwọn fàhín wajada al-hadithaini muta'aridain la budda bittiba'i al-marahil al-atiya. akramakum Allah. tí ó bá wá di pé condition bá gbé wa débi pé àwa rí ọ̀rọ̀ méjì tó takora wọn wọ́n ní àwọn ètò kan wá ń bẹ táwọn àfa aládìsí sí àwa lọ nú ẹ̀ àwa lọ wò bóyá a lo méjèèjì ní àbáfi kan lẹ̀ alákọ̀ọ́kọ́ amúkanà lè jámù baynahuma ta'yinu lè jámù wú wa wajibu al-amalu bihima tó bá rọ̀ yín lọ́rùn nǹkan kan òfin méjì tó takora wọn tẹ́ bá rí kó rọ̀ yín lọ́rùn àti lo méjèèjì pọ̀ wọ́n ní àmùkánà wọ́n ní ẹ̀ máa lò lọ. wa in lam yumkinu lè jámù bí wajhin min al-wujuh tẹ́ bá rí pé kí ni yóò rọrùn láti lò ó wọ́n ní kẹ́ filẹ̀ in ulima anna ahadahuma nasi'un wal akharu mansukhun qaddamna an-nasiha wa amilna bihi wa tarakna al-amala bil mansukhi. Allah. èyí tí wọ́n ti kọ́kọ́ sọ ṣáájú tẹ́lẹ̀ a nílò yẹn mọ́ èyí tó dé káyìn là á lò abáàtò imán akramakum al-karim. èyí tó dé káyìn òun la máa lò nítorí pé déètì wà fún hadith májàntì lọ́bẹ̀ èyí tó dé káyìn là á lò tó ní firra minal majzumi firaraka minal hasad ẹnìkan náà ló gba kínní ló gba ìkejì wa wọn wá ní wa ńlamu yúlamu sáàlìkà rọjáhana àdáwùmá alàlẹ àkàr wà àmìlínà bí rọyìí wà tàràkìnà là àmàlà bí limarjú àwọn àgbẹ̀ méjèèjì sórí skéèlì báyìí àwọn èyí tó tẹ̀wọ̀n ní méjèèjì èwo ló dáa ká ṣe kádúró dẹ́ntì èdè mú kájọ jẹun pọ̀ kókó bá wa ní àbí ká pẹ́ẹ́tì ká lálàáfíà ẹ rí i pé èyí tó dáa ni pé ká rọra ya ń tọ̀ sọ́tọ̀ kó mọ̀ tó kó tiẹ̀ bá àwọn tó kù. قد جاءكم بصائر من ربكم bẹ́ẹ̀ni فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. وإن لم يترجع أحدهما على الآخر توفقنا عن العمل بهما حتى يزعر لنا مرجح káwa ni pé àwa kó méjèèjì síwájú báyìí àwa rí kan tó jura wọn lọ tó tí kan tẹ̀wọ̀n ju kan lọ àwa àkọ́kọ́ máa lu méjèèjì lọ náà àkọ́kọ́ máa lu méjèèjì yẹn lọ náà táwa fi padà wàá mọ èwo láàmú ṣe lọ ń bẹ̀ wọ́n ní wal hadisu an-nasi wal mansukh hadith anabi Muhammad là ń sọ̀rọ̀ yẹn yá wa sallallahu alayhi wa sallam. ẹ yóò mú anabi dáadáa sallallahu alayhi wa sallam. nasiu àti mansuhu nasiu ni èyí tó wá yọ ìkan dànù mansuhu lèyí tá a lò mọ́ wọn ni rọ́fù shar'i hukman minhu mutaqaddiman bi hukmin minhu mutaakhiru akramakum Allah. kí ìdájọ́ kan wá lẹ́yìn ìdájọ́ kan èyí tó bá wá lẹ́yìn yẹn òun la máa lò bí n tí mo wí lákọ̀ọ́kọ́
òun náà ń pè ní rọ́fù sáré hukiman minhu mutaqaddiman bí hukimin minhu mutaakhir èyí tán bá wí kẹ́yìn lámà lò abáàdó imán. أكرمكم الكريم. wa yurafu an-nasikhu min al-mansukhi bí áàdì áàzì al-umur àwọn àmọ́ àdìsí wo ni wọ́n yọ dànù èwo la lò mọ́ èwo ni wọ́n yìí lò pẹ̀lú àwọn nǹkan tí mo fẹ́ wí. aláwọ̀ kan bẹ̀ bí tasirihi rasulillahi sallallahu alayhi wa sallam kánàbí la ọ̀rọ̀ kan mọ́lẹ̀ ka àdìsí muslimin ti bí àdìsí muslim tó ní anabi ní kuntu na aitukum an siyaratil kuburi kuntu na aitukum an siyaratil kubur anabi ní mo kọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ máa lọ ṣe siyara sàárè ẹ má lọ máa fíjìtì sàárè mà òun náà ló kọ́ sọ bẹ́ẹ̀ o ó tún wá ní fasuruha ẹ máa lọ fíjìtì sàárè o fahinna atuzakkiru al-akhirah torí pé ká máa lọ fíjìtì sàárè yóò máa rán yàn lítàlì kìámà. قد جاءكم بصائر من ربكم bẹ́ẹ̀ni ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. káwọn kan wá kọ́ mú ìdájọ́ àkọ́kọ́ lọ́wọ́ ìdájọ́ pé kuntuna aitukum anhe siyaratil kubur pé ẹ gbọ́dọ̀ mọ́ lọ bẹ̀ sàárè wò káwọn kan mú yín lọ́wọ́ ó dà tún padà wí lẹ́yìn pé fasuruha ẹ máa lọ ṣe siyara sàárè fahinnaha tuzakkirukumul akhirah yóò jẹ́ kẹ́ ẹ máa rántí pé ẹ̀yin náà ẹ padà dàgbégbé ìjọ kan. Allah. irú bẹ́ẹ̀ á tẹ̀lé bẹ́ẹ̀ dàrẹ́tì ni torí bí tasirihi rasuli ni ànábì ló fọmọ́lẹ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà tún ní káwọlù sọ̀hábí tá a bá ti gbé bólúwà ànábì Muhammad wò ẹ yóò ń bọ́ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. a gbọ́dọ̀ yẹ̀wò mọ́ àwọn bá lọ bẹ́ẹ̀ irú ẹ̀ ní kóòlù àwọn sọ̀hábà àwọn sàábẹ́ náà lè wí kankan káwọlì Jabir bun Abdullah kana akhiru amrayni min rasulillahi sallallahu alayhi wa sallam anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi ní tarikul uduyi mimma mazati unnar anabi sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní ẹni tí iná bá jó kò gbọ́dọ̀ fomi ṣàlùwàlá ẹni tí iná bá jó kò gbọ́dọ̀ fi omi ṣàlùwàlá àyàndá fún òun náà lóṣù kọ́kọ́ sọ́n bí kan pé láṣọ láta liman la uduwa lahu. قد جاءكم بصائر من ربكم. anabi ní kò nírun talẹ́ni náà ẹni tí kò ní àlùwàlá èwo láwàá lò. àwọn ọ̀dọ́ imán. akramakum al-karim. sẹ́ẹ̀dẹ̀ rí into àwọn àdìsí yẹn déètì ẹ̀ jura wọn lọ ìkan ti kọ́kọ́ dé tẹ́ ẹ̀ bá mọ bẹ́ẹ̀ ṣe mọ àdìsí mú ọ̀kan wò pé déètì wo lélẹ́yìí dé déètì wo lélẹ́yìí dé èyí tó bá dé kẹ́yìn òun ni ó yọ tàlà ọkọ dànù ó jẹ́ pé òun ò lò yẹn mọ́nu òun ló ní láàsọ̀ látàlẹ́ máa ń la odò àlàó ó tún wọ́n sọ pé tárìkùlì odò yìí mi mọ́ ma sátì náà ẹni tí náà bá jó kó má lomi fi sàlọ́lá kẹ́nìkan wá ní no látọ̀ látà lè máa ń la odò àlàó kó wá máa yọ wá lẹ́nu kó máa sọ pé gbogbo wa kèfèrí ni wá ńgbà tẹ́ ń tí náà jó tí ò lo omi ẹ̀yìn yàrá ibi tá à ń lọ jìnnà mo fẹ́ lẹ́yìn bẹ̀ ìyíhùn láàkọ́ mọ̀ ká tó kó sínú ibi tá à ń lọ gangan torí ọ̀rọ̀ àdìsí kan ní amẹ́kọrin àdìsí kan ní akọrin àdìsí kan ní amẹ́kọrin èwo ló kọ́kọ́ dé èwo ló dé kẹ́yìn. قد جاءكم بصائر من ربكم. bẹ́ẹ̀ni. قد جاءكم بصائر من ربكم ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. òfin ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tá lè gbà mọ́rú èwo lálòónú àdìsí tá lè gbà sọ òun náà ni marifatu tarikh
màrúbátú tarí kéèyàn máa déètì ó máa déètì wo ni àdìsí yìí dé ká àdìsí Shaddad ibn Aus ibn Samit marfu'an àfa kan ni òun ní anabi ní aftara al-hajimu wal-majumu aftara al-hajimu wal-majum ẹni tó bá dégò táwọn àwọn àwọn ṣe fún yẹn ẹni tó bá dégò àtẹni tí wọn ẹni tó dégò fún yẹn àtẹni tí wọn dégò fún wọn ò ní gbàwẹ̀ anabi náà ló sọ bẹ́ẹ̀ o ẹ yóò bá mi dáadáa. sallallahu alayhi wa sallam. ìgbà tí ó sọ ó jẹ́ ọdún kẹjọ tá anabi dé Mẹ́kà ọdún kẹjọ tí ó ṣe fatihu Mẹ́kà lóní aftara al-ajimu wal-majumu ẹni tó bá dégò fún yàn àtẹni tí wọ́n dégò fún wọn ò gbọ́dọ̀ jọ gba ààwẹ̀ Ibn Abbas ni ó gbà wá o abáṣọ iman. akramakumul karim. wà nusiha no rawahu Abu Dawud nínú kitabu sawmi ló ti wá wà nusiha wọ́n wá yọ yẹn dànù bí àdìsí Ibn Abbas pẹ̀lú àdìsí tí bàbá wa Ibn Abbas gbà wá Ibn Abbas tá a wí yo miali sí kọ́ ni o nínú àwọn tá a nífọ̀yà balẹ̀ sí pé tó bá sọ ọ̀rọ̀ a lè yẹ̀wò lẹ́ẹ̀mejì ẹni tọ̀hún náà aláwọ̀kọ́ tó gba pé aftara al-ajimu wal-majumu wá òun náà amin ali sí kọ́ ni o nínú àwọn tá a ní trust sí ni pé tó bá gba àdìsí wá a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ yẹ̀wò. qad ja'akum basairu min rabbikum. bẹ́ẹ̀ni. wa man absara falinafsihi wa man amiya falayha wa ma ana alaykum bihafizin. bàbá wa Ibn Abbas wá gba tiwọn wá again lẹ́yìn aláwọ̀ kọ́ pé anabi sallam ó ní ihtajama anabi Muhammad sallallahu alayhi wa sallam. sọ́yìmùn anabi ó dégò ó dẹ̀ gbé ara mi sọ́yìmùn ń sì ń gbáwẹ̀ wọ́n sì gbà kan wá lókè yí pé ẹni tí ó bá dégò àtẹni tí ó dégò fún yàn wọn ò gbọ́dọ̀ jọ gbààwẹ̀ ẹni tó sì gbà yún wọn náà nínú àwọn alùsíkọ̀ ni àwọn tá a nífọ̀kànbalẹ̀ sí pé tá a bá sọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ pé wọ́n ń parọ́ abáṣọ imán. akramakumul karim. Abu Dawud nínú kitabu sawm ẹ lọ wo 2369 ibẹ̀ ló wà òun ló gbà wá Ibn Abbas náà wá gba tiẹ̀ wá pé. qad ja'akum basairu min rabbikum. ibẹ̀ yẹn lálẹ́ lọ ká tó mọ yànnà náà gbogbo tó kù tàbí ẹ̀sọ́ àwọn sọ. ó lára kí wọ́n mọ àdísì. bàbá tí mo rí láìpẹ́ yìí lórí Facebook Alhaji kìnnì kan Akíndélé nínú àwọn tí wọ́n ń ṣe alágalagítì náà ni bàbá yẹn dàgbà ó lè bí wa lọ́mọ àgbọ̀dọ̀ ìyẹ́pẹ́ lágbàlagbà àmọ́ gbogbo àdísì náà lò pátá yẹnyẹn dọ̀yìn fún gbogbo ẹ̀ kódà ó tún kó ń dọ̀yìn fún mọ́ alákù ni ó tún kó mú alákù hìkáyà ni ó tún ẹ̀ kó bẹ́ẹ̀ ẹ wá dúró dájú tó ní o ó tún ẹ̀ kó bẹ́ẹ̀ gbogbo tó yẹnyẹn Muhammad kan ló sọ. qad ja'akum basairu min rabbikum. wọ́n dẹ̀ ń fi ń kọ̀ndẹ́mù orin Muhammad kan ló sọ. sallallahu alayhi wa sallam. àwọn àyà tó tún lò náà àyà tí èsì àyà tó ti ń sọ̀rọ̀ orin abáṣọ imán. akramakumul karim. kódà Dohak nínú àwọn àfáà tí wọ́n dákọ̀ pé ó jẹ́ rọ́wí ni Dohak fúnra ẹ̀ nínú tafsiru Burkasir ń sọ nísàlẹ̀ bẹ́ẹ̀ àwọn òkàsàlẹ̀ yẹn tán òkè nìkan tó fẹ́ lò náà ń kà ó ní gbogbo àdìsí yóò dọ̀yìf gbogbo àwọn tó ń wọ́n náà dọ̀yìf ó tún wá ní kò wá sẹ́yìn tó jẹ́ pé anabi ló sọ fúnra ẹ̀ ń bẹ̀ ẹ̀ dẹ̀ fi ń kọ̀ndẹ́mù orin síntẹ́sì náà dá. Allah. orin ò dáa lóòótọ́ tàbá ní ká wọnú ìbàjẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ìbàjẹ́ tí ń bẹ ń bẹ wọ́n mọ̀ ṣayálẹ̀ wọ́n mọ̀ kọ̀kọ́ kúkọ́ ọmọ yẹn dúró sẹ́yìn kojó ẹ̀yin gẹ́gẹ́ orí yìí burú tí ẹ̀ gbádùn onítẹ́nikẹ́ ẹ̀ kọ́ èyí tó tún sì ṣe ni
àwọn sọ̀rọ̀ mo ti sáré wọlé jù. أكرمكم الكريم. kẹ́yìn náà àdìsí fún yín ìyẹn ni òye wọn kẹ́yìn tó lè dá tọ́rọ̀ ẹ̀sìn yóò lọ mọ mọ́sálẹ̀ àdìs yóò mọ òsùlù fíkì yóò mọ sẹ̀ríà kí àdìsí wo ló kọ́ dé ṣáájú kan ìta wí ó dé nígbà tá nàbí wọ Mẹ́kà ní ọdún 8 ẹlẹ́ẹ̀kejì wa wá ní ọdún 10 rẹ̀ tí ń jẹ́ pé ọdún 2 tún lé ọdún 8 yẹn a wà rí pé déètì láàfin wo ìta ló ń bẹ̀ èyí tó kọ́ wílẹ̀ ọkọ̀ ó ti di Mansur èyí tó wílẹ̀ kejì òun di Nasiu. أكرمكم الله. قد جاءكم بصائر من ربكم bẹ́ẹ̀ni ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. ẹ lọ wo mi ò gbárò sí o mo fún yín ní àyè láti ṣe nákùdù mi anybody èébú kọ́la ní ká bú ẹ jẹ́ ká wúlò fáwọn tí wọ́n ń ṣẹ̀sìn anabi náà ló sọ kínní anabi náà ló sọ kejì ọdún 9 tá anabi wọ Mẹ́kà ló sọ lákọ̀ọ́kọ́ ọdún 10 tó wọ Mẹ́kà ló sọ lẹ́ẹ̀kejì abọ́dọ̀ imán. أكرمكم الكريم. ẹni tó dẹ̀ gbà wá Muslim àti Buhari ni ló gba méjèèjì wá abọ́dọ̀ imán. أكرمكم الله. ẹ lọ wo àdìsí yẹn 1938 wá àdìsù Shaddad fi samani le fati saman wà àdìsù bun Abbas fi samani le ujatul wada àdìsí ti alákọ̀ọ́kọ́ òun jẹ́ ọdún 9 àdìsí ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ hajj gbẹ̀yìn tí Muhammad ṣe صلى الله عليه وسلم. tí ó ṣe mí mọ́ tó fi kú anabi ó dégò tán ó sì ń gbààwẹ̀ ó sì gbára mi kọ́ wá dé pé tọ́lá ọkọ òun nìyẹn wá dì mú tí wọ́n fi ń kà fara àwọn èèyàn ṣẹ́gun ó ti kùnà abáṣọ imán. أكرمكم الكريم. ẹlẹ́ẹ̀kẹrin ní dilalatul ijma'i kí ni ìpanupọ̀ àwọn àfa ibi tán dúró sí stand wọn ka àdísì bí àdísì min shuribil khamri shuribul amri tani man sharabal amru fajalliduhu ẹ̀ ń bá mu ọtí ẹ̀ nà ń bilala ẹ̀ nà kó wa kú ẹ̀ nà kó wa kú wa ní o da ẹ̀ mẹ́ni tán náà rí tó kú wa rí. قد جاءكم بصائر من ربكم bẹ́ẹ̀ni ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. أكرمكم الكريم. fajalliduhu jàre ẹ̀ nà ń bilala tó bá tún wá múlẹ̀ kejì ẹ̀ tún nà ń bilala tó bá tún múlẹ̀ kẹta ẹ̀ tún nà ń bilala tó bá múlẹ̀ kẹrin fakitulu الله. ẹ wá lọ pa ẹ lọ pa rawahu Tirmisi ló gbà wá Abu Dawud àti Abu Dawuda sebóun náà là ń wí ẹ lọ tẹ́ẹ̀kì ẹ̀ nínú kitabul hudud 4484 wa qala Nawawi baba wa Nawawi dalla ala al-ijma'i ala nusihi wọ́n ní gbogbo àwọn àparapọ̀ àwọn àfa wọ́n parapọ̀ pé àdìsí yẹn mansukhun ni yá ẹ bá mutí lákọ̀ọ́kọ́ ẹ̀nà ọ̀rọ̀ mutí lẹ́ẹ̀kejì ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀dúnbú ẹ̀. قد جاءكم بصائر من ربكم bẹ́ẹ̀ni ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. ẹ wá yá kọ́kọ́ mú ọ̀rọ̀ orin náà màá kàn máa summarize ẹ̀ ni mi ò lè wọnú ẹ̀ tán ilẹ̀ tí ń ṣú. àbáwá amínà lọ́hùn járe yín pẹ́. آمين. orin téèyàn bẹ́ẹ̀ ṣe ìdírásà orin ó fẹ́ sọ̀rọ̀ nípa orin ó fẹ́ sọ pé kò dáa àbó dáa
yóò kọ́ lọ wò pé sábàbù nùsùlì àyà yẹn kí ló fa tí àyà yẹn fi sọ̀kalẹ̀ gan fún anabi Muhammad. sallallahu alayhi wa sallam. sẹ́rí nígbà náà ayé orin la wà nígbà náà ayé orin ni orin ló ń láyé lọ́wọ́lọ́wọ́ nígbà yà anabi Muhammad. sallallahu alayhi wa sallam. mo ń sọ mọ́tò ṣẹ̀nu o ó tún wá jẹ́ pé lásìkò yẹn ìparí ọ̀rọ̀ máa ń ní kọ́fíà àti sájẹ́hùn bí kí nǹkan jẹ́ ká àbí kí àbí kú. àwọn alábáwá ti mọ kéwú wọ́n dá wọn pẹ̀lú mímọ kéwú ni láti ilẹ̀ nígbà tí ọ̀làjú kankan ò dé làwọn ti lajú pípéde bá anabi ṣe wá bá wọn nù. sallallahu alayhi wa sallam. anabi náà wá ń ṣe bí wọn toríjọ náà bẹ́ẹ̀ ò bá sọ̀rọ̀ bí wọn ò ní gbà tó gbé wá. ọ̀dà máma náà ṣe irú gan kí ni túmọ̀ orin lugatan kí náà ń pè ní àṣírù lugatan bimana ala ilmu karamakumullah. ìmọ̀ níjà orin ìmọ̀ àṣírù lugatan ala ilmu ọlọ́run kan ló sọ Al-Qur'ani bẹ́ẹ̀ ọ̀dọ̀ iman. akramakumul karim. sọ́tọ̀ An-Nahl number 109 ẹ̀fílẹ̀ qawluhu ta'ala wa ma yushirukum annaha idha ja'at la yu'minun ma yushirukum ash'ara yushiru ish'aran ma yushirukum bimana ma yu'limukum ta ló fi mọ̀ yín ashiru al-ilmu. karamakumullah. ẹ lè kọ́ndẹ́mù orin báyìí ashiru al-ilmu lugatan tabanika tulede kí ni túmọ̀ orin ó dáa màmá náà ṣírò ayọ̀ ma'nahu wal kalamu al-mawsun al-muqaffa ọ̀rọ̀ tá a wọ̀n tó ní kàwáfí. ó ní sáré o kò má bàa wáyé lásán sán rántí o kọlọ́hún ò dá ẹ lásán má dúró o ayé gan ò dúró lásán sán. qad ja'akum basairu min rabbikum. bẹ́ẹ̀ni ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. aya tó wà náà Al-Qur'ani kan tó lọ́wọ́ sọ́mọ́ Muhammad pé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun mawsun ká ní pé nítorí pé wọ́n wọ́n orin lẹ́bi kọ̀ndẹ́mù orin pé wọ́n wọ́n pé ká ní pé wọ́n wọ́n lẹ́bi kọ̀ndẹ́mù orin aya kan bẹ́nu Qur'an mawsun òun náà ní wíwọ̀n lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun lan tanalul birra hatta fa'ilatun tunfiqu mimma tuhibbun fa'ilatun lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. akramakumullah. ká nítorí pé wọ́n wọ́n orin lẹ́fi ń kọ̀ndẹ́mù pé wọ́n wọ́n ni láfi ní kò dáa Al-Qur'ani náà ó ṣe é wọ́n wa kalamuka mawsun wàá iman akramakumul karim. wa kalamuka mawsun ọ̀rọ̀ rẹ tó ń sọ gan-an lé wọn kí mo wí. ọ̀rọ̀ rẹ tó ń sọ gan lé wọn. bàbá yìí pé aya nasiab lalimaliab ẹja lọ ṣeré ok kẹlámù lásán ni just ọ̀rọ̀ lásán aya nasiab lalimaliab ẹyin jẹ́ mọ́ ẹ̀mẹ́jà lọ ṣeré a lè wọ́n aya nasiab lalimaliab aya nasiab lalimaliab aya nasiab lalimaliab aya nasiab lalimaliab. ká nítorí pé ó jẹ́ pé mo ń bọ̀ déédéé ni akramakumul karim. pé wọ́n wọ̀n lẹ́ fi ń bínú orin ọ̀rọ̀ rẹ gẹ́nà alẹ́ wọ́n fálùn ìlàlẹ̀ malẹ̀ ha fálùn
aya nasahab ila al-malahab. فعلوا 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 آية نسحب إلى الملهب فعلوا 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 آية نسحب إلى الملهب. èyí náà ṣebí ọ̀rọ̀ náà ni a lè sọ lórí ọ̀rọ̀ náà lórí orin náà ni ọ̀rọ̀. ra'aytuka na'iman fawqa as-sarir ra'aytuka na'iman ọ̀gá ni mo rí ọ lánàá ó sùn lórí bẹ́ẹ̀dì ọ̀rọ̀ ni a lè sọ lórí. ra'aytuka na'iman fawqa as-sariri mufahalatun mufahalatun fa'ulun. رأيتك نائما فوق السرير مفعلة مفعلة فعول مفعلة مفعلة فعول. àwọn ọ̀rọ̀ ní sọ lórí yẹn o ìkan tún ní kum sayyidi kum sayyidi sayyidi kum 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 bóyá bọ̀dá rẹ kan jókòó sáyé rẹ wọ́n lọ tọ̀ ó wá dé wá bá ń bẹ̀ bọ̀dá mi àdìdì kum sayyidi kum sayyidi ọ̀rọ̀ ni o àmọ́ ò lè dorin kum sayyidi kum sayyidi kum sayyidi kum sayyidi. كم سيدي كم سيدي كم سيدي كم سيدي. àwọn ìmọ̀ أكرمكم الكريم. nígbà táwọn ẹni wá rí pé ayé tóun wá yìí ìlú tóun já sí wọ́n ń lo kéwú pẹ̀lú ọ̀rọ̀ ni tábà lọ kí ẹ lọ síbítù lásán ké wọ́n fẹ́ sàdúrà bẹ́ẹ̀ tí ó rẹ̀ ní Maka wọ́n ní hasanallahu fi shifahika wajahala dáhùká fi dawahika ọwájà أكرمكم الكريم. ká alábi wa sọ́ọ̀dì wọn wá rí pé àwọn bíbù yìí ó dàbí pé wọ́n ń fi àwọn nǹkan kan ṣe parí ọ̀rọ̀ rhyme anábì náà wàá sún wọn jẹ òun náà wàá ń ṣe bí wọn. Fọ́tò Imán. أكرمكم الكريم. wọ́n sún ilà akimun ana akin nasi bil makiti wọ́n lọ bí ẹnìkan tó jẹ́ ọ̀jọ̀gbọ́n pé ta ló jẹ́ ni ẹ̀kọ́ jù láyé nínú wọn náà ni o nígbà tí ó dáhùn ní bá ń fi ìmọ̀ dáhùn ó ní faqala alifakiru lè mú utalu alifakiru lè mú utalu wàdẹ́ifù asọ̀wálù wàlìgàníyù alikọ̀wálù lùlùlùlù. Ànábì wa ń sọ́ di wọn kí àwọn kìíní yìí àbí kí n wá lọ múra fún wọn o bí kí wọn náà délùú kan àbílẹ̀ kí wọn kàn máa ti sẹ́yìn kí àwọn àbíkọ́ àtàwọn lọ́jọ́ pé wọ́n fi kéwù balẹ̀ jẹ́ fún wa ká tó sọ̀rọ̀ tá a bá bá kan àlejò yóò wá di àwọn ọmọ kéwòn kéwòn wọ́n sọ̀rọ̀ lójú wọn káwọn káwọn wọ ìlú mọ̀ èèyàn náà ti wá lọ rẹ̀rọ pé à ń kéwù sí lọ́rùn mi lónìí ayé yóò fẹ́ bàjẹ́. أكرمكم الكريم. Ànábì náà wá kọ̀nfàmù wọn òun náà wá ń sọ wà qala rasul Ànábì wá débi tó ní ayyuhan nas ibùsùn salama wa atimu ta'ama wa sallu bil-layli wan-nasu niyama. قد جاءكم بصائر من ربكم. àwọn àdìgbé Ànábì wá tún ju tàwọn lọ́nbí kìíní àwọn ni innaka la sha'irun mubin innaka لشائر مبين. torí pé gbogbo àwọn ìtọ́lọ́run sọ fún Ànábì Muhammad àwọn àyà bí wà duha wà lẹ́lì ìsásájà máa wá dọ̀ọ́kà rọ̀bùkà wà máa kà là ọ̀làlẹ̀ àyà tó hẹ́rù lákà mínàlì wùlà ọ̀là tó fà yùtíkà rọ̀bùkà pátárì là alámà ìjíkà ètìmọ́ fáwà wé àwọn òkè eléyìí kan ti wá yàwó èjì wá lọ. àwọn bá kókó sọ̀rọ̀ ibi ṣáà wọn ni innaka la sha'irun innaka tawkidu méjì ẹ pẹ̀lú àfáàyín lè rè bẹ́ẹ̀ innaka la sha'irun mubin eléyìí tún ó tún yàgbá kò nu orin kíkọ jù wá lọ. wọ́n gbà pé ìparí ọ̀rọ̀ ló ń pè ní orin ìyẹn lọ́lọ́run fún wa fún létí pé lóò wa ma allamnahu shi'ra
وما ينبغي له. وما علمناه الشعر bẹ́ẹ̀ni. وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين. هذا إيمان. أكرمكم الكريم. ما ṣe ń mú tó ní bọ̀nù wọ́n ní ṣíìrù ibaratun anil kalam mo ti sọ wọ́n wá pinnu sí méjì àwọn ṣùwàráwù méjì ni wọ́n alimamuduhu náà wà nù wọn àwọn tálùkùránì yìí mo ti sọ níbi orin kíkọ ẹ lọ ra kẹsẹ̀tì yẹn orin kíkọ eléyìí mo kàn fi kún ni torí à ń lọ bí àwọn ọ̀rọ̀ míì ni ẹ bá kẹsẹ̀tì yẹn wọ́n máa ta láìpẹ́ yìí orin kíkọ mo ti sọ̀rọ̀ orin tó kún síbẹ̀ nítorí pé àwọn mamuduhu náà wà àwọn tí wọ́n yìn àtàwọn àwọn mọ̀símúmú náà ayé kẹsẹ̀ ló ti kí méjì wá aláwọ̀kọ́ ó ní èkejì tó nà sáká rẹ̀ illal lazina amanu wa amilu solihati òun ni nasiu fún washuarau yattabi'umul gawuna ẹ wà á takú síbi tókè ẹ wà á ní wásálẹ̀ tó bá jẹ́ kí n torí pé àwọn akọrin ó dá ká ní kírísítẹ́nì ló bá kọrin la fẹ́ kọ̀ndẹ́mù orin àbí kèfèrí kan ló kọrin ta fẹ́ kọ̀ndẹ́mù orin àbá Suleiman. أكرمكم الكريم. ok anabi ló sọ bẹ́ẹ̀ pé alẹ́ ikimatu dolatul mu'mini haythu ma wajadaha akhasaha a lè gbọ́rọ̀ lẹ́nu ẹni tí ò kírun rí tó dẹ̀ lò. àbá Suleiman. أكرمكم الكريم. ìyàwó Aisha ẹ bá mi dáadáa. رضي الله تعالى عنها. anabi gbé wọn wo orin báyìí. àbá Suleiman. أكرمكم الكريم. قد جاءكم بصائر قد جاءكم بصائر من ربكم ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. yàtí ayé àwọn sọ̀rọ̀ àwò tó sọ̀kalẹ̀ bàbá wa Hassan ibn Sabiti àti Abdullahi ibn Rawaha àti Ka'b ibn Malik àwọn alùbá Muhammad صلى الله عليه وسلم. wọ́n yabkun wọ́n sunkún wa qalu qad alima Allahu ta'ala anna shu'ara fatala alayhim an-nabiyyu sallallahu alayhi wa sallam wọ́n ní wà nábì ọlọ́run ti mọ̀ kí àwa mẹ́tẹ̀ẹ̀ta yà ń kọrin aya tó dé yìí ajẹ́pá wà ní báwí anabi wa ké parí aya ń fún wọn pé kò rí bẹ́ẹ̀ o illal ladhina amanu wa amilu solihat rawahu ibn abi khatim wa ibn jarir min riwayati ibn ishaq ẹ lọ wò bẹ́ẹ̀ ẹ yóò ṣe kábẹ̀ yẹn wáyé tẹ́ kábẹ̀ yẹn wa tubtu fi sahih anna rasulallahi sallallahu alayhi wa sallam qala li asani anabi man sọ fún asani pé juhun aw ajihin wa Jibrilu ma'ak ó yá kọrin kó bú wọn bá ń bú wọn Jibrilu ó dúró pẹ̀lú rẹ̀ gbàmí yóò ní hayyadakallahu biru il-Qudus ọlọ́run bá ń fi ẹ̀mí rẹ̀ ọlọ́run ó kò sí ọ̀la ó máa rí kọ. wa fi riwayati ukhra inda Ahmad inda Imam Ahmad حدثنا عبد الرزاق وحدثنا معمر عن الزهري عن عبد الرحمن بن كعب بن مالك عن أبيه أنه قال للنبي صلى الله عليه وسلم إن الله عز وجل قد أنزل في الشعراء ما أنزل فقال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن يجاهد بسيفه ولسانه. رحمكم الكريم. أنا بني أما جاكو باين جه mọ̀mìnì tán pè ní mọ̀mìnì yujahidu bisefi walisani mọ̀mìnì lè fi idà rẹ̀ ó lè fi jagun ó sì lè fi ahọ́n rẹ̀ ó lè fi jagun bọ́ọ̀ bá nídà tó fi jagun tó bá ti lárán tó fi kọrin fi jagun fọlọ́. رحمكم الكريم. àwọn akọrin tí wọ́n ń kọrin dáadáa ń kọ́ tán ń fi orin wọn jagun sí tọ́lọ́hún kọ́ ṣé àtúnyẹ àwọn náà wọn ò tún dáa. والذي نفسي بيده لك
ma tarimuna bihi nadihu nabli pé bẹ́ẹ̀ ṣe tán kọ́ni bí káwọn náà ń ta ọ̀fà ni torí tó máa kọ́ni búyàn ìyẹn lọ bínú kú. Ibnu Kasir ló wíbẹ̀ fi tafsirihi nínú suratu Shu'ara wa shiru inda ulama sharia ó dà àwọn afọ́n sharia wọ́n ní orin àwọn afọ́n sharia ni ó amrun mubah abahu sharia illa idha khalafa wajhu al-Qur'an al-Karim wa khalafa wajhu ash-sharia sharia faramọ́ sharia ní akọrin àyàfi tó bá ti tayọ òfin ẹ̀sìn. هذا إيمان أكرمكم الكريم. وفي رواية البخاري أبا بخاري نوي به وأحمد وغيرهما وصفة السيدة عائشة رضي الله عنها الفارقة بنت أسعد يا عائشة وانسي obìnrin kan lọ lé ọkọ fárígà ọmọ Asad wàzára tí máa fi sífàfíà wọ́n rìn pẹ̀lú ẹ̀ lọ́bi tí wọ́n ti ṣe ayẹyẹ ìyàwó ẹ̀ ìlà bayti zawjiha wọ́n jọ lọ lé ọkọ ẹ̀ níza buni Jabir al-Ansar ẹni ọkọ ìyàwó nù òun ló fẹ́ obìnrin tó ń pè ní al-Fariga bintu Asad yẹn awọ́sọ̀ iman. أكرمكم الكريم. faqala an-nabiyyu صلى الله عليه وسلم. Ànábì wa ń sọ fún Aisha pé ìyá wa nígbà tí wọ́n débi orin ibi àìsùn ìyàwó jàre wọ́n ní èsè ya Aisha ma kana ma'akum lahu ní nǹkan eré tẹ́bi ṣeré fún wa ni bí ibi tá a ti máa ìsùn ìyàwó lọ nínú. Allahu akbar. Gbọ́dọ̀ tóbi. Allahu akbar kabira. Ànábì ní ya Aisha ma kana ma'akum lahu ní nǹkan eré ni question mark fa innal ansara àwọn tó rí tá a bá Mádínà yìí yu'jibuhumul lahwa wọ́n láì kéré o ẹ ṣeré fún wọn ẹ lọ wo nu fiqhul wadi báàbù nìka wal walima tẹ́ bá ní kò sí orin kíkọ ẹ bá ń bẹ wà fi ba'di riwayat àwọn ẹgbẹ́ wa kan tún wá sọ yìí pé hadha al-hadith fi Fathil Bari ẹ lọ wo qal Muhammad sallallahu alayhi wa sallam albu'istun jariyatan tadribu bid-daffi sẹ́nìkan wà nínú àwọn obìnrin bí tí ó bá wà lùlù tẹ́ nílò ọ̀dá albu'istun jariyatun tadribu bid-daffi sẹ́nìkan jariyatun ni obìnrin sẹ́ẹ̀rán obìnrin kan wá sí àyín tí ó lu ìlù kultu takulu madha kí ló yí wà nábì qala rasul anabi ni ní onídàámọ̀ kan ni wọ́n ní àwọn ọmọ orin kankan anabi ni akọrin anabi wa akọrin kan. Sallallahu alayhi wa sallam. ó ní alibu istum jariyatun tadribu bid-duffi sẹ́ni tí ó lù gbọ́n. ẹni ló ríru Amina ìrọ̀lá kò lè dàbí Amina ẹ wo àwa tá a wà ń lọ Amina àwọn pẹ́dá nínú Amina kò sẹ́ni tó lọ Amina tí ò dúpẹ́ nínú Amina gbogbo àwọn bàbá Amina gbogbo wọn ń dúpẹ́ nínú Amina àwọn màmá mi lámìnà wọn ń dúpẹ́ pàwọn wà lámìnà obìnrin àtọkùnrin Amina àdúpẹ́ lọ́la Amina ṣẹ́wó àmọ́ni ìyá Amina onínúure lámìnà olùtọrẹ lámìnà àkàndọ́ ọlọ́run Amina wàlíyùwọ́ ọlọ́run kí láti ẹ̀tún fẹ́ wí fámínà àbí ká pé bàbá alákàndá àkàndọ́ ọlọ́run lámìnà ọlọ́run bá wa sọ bàbá ṣé ìwọ àmọ́ni ìyá Amina. ṣé ìwọ abudu ramani àkàndá ọlọ́run ni yá ṣé ìwúná Amina òjíṣẹ́ ọlọ́run ni kò sí farawé kò lábìtọ́ àmì ọlọ́run. ẹni bá ṣe bí bàbá wa wàláì yóò yí lọ́wọ́. ẹsẹ̀ ní ṣé ìwọ àmọ́ni ìyá Amina. wàláì yóò yí lọ́wọ́. àbúrò sálàkù bàbá wa. wàláì yóò yí lọ́wọ́. àbálàbù fa ìsìn. wàláì yóò yí lọ́wọ́. ẹni bá bá ṣe bí ti bàbá wa. wàláì yóò yí lọ́wọ́. ẹni bá bá ṣe bí kan máa tọ́ ìbá. wàláì yóò yí lọ́wọ́. hadith rawa Abu Dawud fi sunanihi fi kitabi tibbi
kitabu tibi 3874 ani Abi Dardai radiyallahu anhu wal Bayhaqi fil qabri al-kubra 10/5 wa huwa fi silsilatin as-sahiha 1663 anna an-nabiyya qala inna allaha anzala da'a wa dawa'a Ọlọ́run sọ àárẹ̀ kalẹ̀ ó dẹ̀ sọ oògùn rẹ̀ kalẹ̀ sí wa ja'ala li kulli da'in dawa fatadawaw wala tadawaw bil muharrami. kọ́díjà kan. tẹ́ ẹ bá sóògùn ẹ sóògùn ẹ má sóògùn pẹ̀lú nǹkan èèwọ̀ ẹ má fọtí lọ́sẹ̀ ẹ̀yin àfa ẹ̀yin náà ó tó yín gẹ́ ọtí ìwèrè tẹ́ ẹ fi ń lọ́sẹ̀ àtàwọn olóògùn míì náà tẹ́ ẹ pé ẹlòmíì ò tiẹ̀ fi lọ́sẹ̀ mọ́ ìmú ni bí kàtí mú mi kọ́tà. kọ́díjà kan basairu min rabbikum. ẹ̀já máa yan mò ń gbọ́. ومن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. قال أبي رسمة رضي الله عنه قال قدمت المدينة ولا معكم رأيت رسول الله أبايا لهم ونولوا وري محمد صلى الله عليه وسلم. فخرج وعليه الثوبان أدران Ànábì wá jáde sóhun òun wá rí pé ẹ̀wù méjì kan mẹ́la Ànábì ó kàn àkọ́kọ́ ẹ̀wù ó wá jẹ́ ẹ̀wù green fakultu libuni muhani wọ́n mọ̀ mí asa wàláhi rasulullah صلى الله عليه وسلم. Ànábì ní bọ̀ fàjára labuni yẹrìtáì ọmọ òun wá ń gbọ̀n bàbá wò lélẹ́yìí ọmọ yẹn ò rà Ànábì Muhammad rí wọn ń gbọ̀n àyíbátà ní rasulillah fún ẹrù tí ń bẹ lára Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì dẹ̀ kan aṣọ méjì pọ̀ fakultu ya rasulillah abáyọ̀ ni wọ́n ní wà nábì inni rajulun tabibun nílé tiwa àwa mọ̀ ògùn wa inna abi kana tabiba bàbá mi náà olóògùn ni èmi gángan.